lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. هذا بيان للناس هذا بيان للناس clarification lele lórí nọ́kítọ̀ méjì nínú àwọn ọ̀rọ̀ tí ó ń lọ ní àsìkò yìí tó ń lọ lọ́wọ́. Àwọn Yorùbá wí pé bá a bá dákẹ́ jẹ́jẹ́ à ń ronú ní ọ̀rọ̀ pèsè jẹ́ torí inú lọ́gbọ́n wà kìí ṣẹnu ọ̀gbọ́ inú lọ́gbọ́n wà kìí ṣẹnu lọ́gbọ́n wà ẹnu kàn jẹ́ delil ó ti ọkàn jẹ́ bí presentation bí microphone láti gbé nǹkan tí ń bẹ ní ẹnu jáde. Yorùbá sì máa ní bínú rẹ bá dáa bínú rẹ ò bá dáa sọ̀rọ̀ ẹnu rẹ ká gbọ́ torí pé qawlul marhi yunbihu amma fi qalbihi. Lérí àwọn ọ̀rọ̀ tí ń lọ méjì ni alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé ọ̀rọ̀ wípé Markazi pẹ̀lú àwọn kan ní gbólóhùn aṣọ ọgbọ́ Markazi wọ́n ní gbólóhùn aṣọ pẹ̀lú àwọn kan àbílẹ̀ kéwù kan. Tó bá ti wá rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn inú àbòsí tí àwọn èèyàn máa ṣe àti bá a ṣe mọ àwọn èèyàn sí wípé zulmun azim àbòsí tó wújú tó sì tóbi ó ti yé òun ni kí àwọn èèyàn máa wípé àwọn jákèmọ́lì àwọn ni wọ́n ń dá gbogbo ẹlẹ́ àwọn ni wọ́n ń dàrú àbòsí tó lágbára ni àwọn jákèmọ́lì ń dá gbogbo ẹrú kódà àwọn ni wọ́n ń fọ́jú ẹ àwọn ni wọ́n ò jẹ́ olójútùú àwọn ni wọ́n ò jẹ́ ọyàn àwọn ni wọ́n ń ṣe gbà àwọn ò fẹ́ ṣọ̀kan àwọn ni wọ́n ṣe èyí ń fúnra ara rẹ̀ ó ti yé báwọn jánìbù kan ni. Jánìbù ẹlẹ́ẹ̀kejì ni orí ọ̀rọ̀ àwọn sàhábà tí ń lọ yìí tọ́já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tún jáde láti máa ṣe rùdúùdù lórí ẹ̀ fún bàbá Alágége tọ́já sí wípé wọ́n fi nafsul mawdu'u kalẹ̀ ó ti yé báwọn sàkṣíyà ni wọ́n máa táǹpé ní personality. Náà kọ́ídà tá a gbàgbé ń bí eyín wọ̀nyí ń bọ̀ wá sàlàyé ẹ̀ àmọ́ kí n kọ́ clear àtàrà àkọ́kọ́ fún àwọn tí wọ́n mọ̀ tí wọ́n ń ṣe bí ìgbà táwọn ọ̀mà àtàwọn tí òye tí wọ́n ọ̀mà láì fi òsín bẹ̀ tá a bá rẹni tí òye tí ọ̀mà kí ní ń ṣẹlẹ̀ bó ló ti wá láì fi òsín bẹ̀ fún ẹni ọ̀mà tí ń ṣe bí ìgbà tóun ọ̀mà ká tún sọ fún wípé ebó orí ṣe bọ́ wà ń bẹ̀. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé kò sínú ṣe èmi rí láyé lórí gbogbo ọ̀rọ̀ tó ń lọ yìí wípé mo kàn ṣàdédé jáde láti máa àtàkèyàn àbí láti búyàn láì já sí wípé à ń fọ èsì gbogbo ọ̀rọ̀ tí ń sọ láyé tí mo sọ láyé kọ́dẹ̀ yìí tí mo sọ tí mo padà rí wípé ọ̀rọ̀ yìí ó wúwo ó ju ẹnu mi lọ ó ti yé báwọn ó tó rí ẹ̀mẹ́ta tí mo sì ṣe tí mo tọrọ àforíjì lórí ẹ̀ tí mo ṣe apology tó rí ẹ̀mẹ́ta bíbí ẹ̀mẹ́rin kọ́ yóò fẹ́ yóò ju mẹ́ta ó tó ẹ̀mẹ́rin tòun ti bẹ́ẹ̀ náà bí Ọlọ́run ti ń pera rẹ̀ ní Gafuru Rahim ọmọ ànábì Ádámù lò ọmọ ànábì Ádámù kì í ṣe Gafuru bèlè sí ọ jẹ́ Rahim bọ́bá tó dọ̀la wọ́n tó pé jákèmọ̀ sọ báyìí tọ́ba tó dọ̀tún la jákèmọ̀ sọ báyìí lórí nǹkan ẹyọ kan yẹn tí mo sì ti take apology lórí ẹ̀ tí ẹsẹ̀ mi ni mo dá alẹ́ tó yẹ pé èsì ni mo fọ̀
àmọ́ èsì yẹn ju ẹnu mi lọ gbogbo ẹrùkí máa ń sọ gbára pé ó ju ẹnu mi lọ pé làákàyè ọmọ èké òun ni mo fi sọ̀rọ̀ ọgbọ́ ó tọ́nà márùn-ún tí n ti sọ pé làákàyè ọmọ èké ni mo fi sọ ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀dọ̀ àfa tàtà mo sọ lógo Ìlọrin mo sọ mo sọ ń bẹ̀ mo tún sọ ní ọ̀nà gẹ́nìwìyà yìí lálórí náà mo tún sọ ní kùntù kò síbi tí n ti sọ wípé mo tọrọ àforíjì lórí ọ̀rọ̀ yẹn so ìwà tọrọ àforíjì wọn bàráhà yẹn ó ti yẹ bá wọn mà pé Ọlọ́run ti ṣe yìí so téèyàn ìdásọ hamin kalwudu falkullu hayyinu wa kullu alladhi fawqa turabu ó ti yẹ àmọ́ àwọn èèyàn tún máa sáré máa dá àwọn nǹkan tó ti pẹ́ tó ṣẹlẹ̀ wọ́n tún máa dá padà yóò tún wá dàbí tuntun lójú ẹlòmíì tí kò gbọ́ta kọ́kọ́ tí ó sì máa ń tọ́ ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ náà kí ni mo á fẹ́ lò ń bẹ̀ ni pé èyí ń kọ́ ni mò ń lọ èyí ń ti clear ó ti yé èyí tí mo á fẹ́ lò ń bẹ̀ ni pé kò sí ọ̀rọ̀ kan tọ́já sí wípé mo kàn ẹ pé èmi ni bá díwù rẹ̀ ẹ pé àwa la pilẹ̀ rẹ̀ bí ọ̀ já sí wípé ìpìlẹ̀ rẹ̀ wá ń bì kan káwọ̀ wá fèsì lórí ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ láyé léyìí tí táwa fi ń dìfẹ́ǹdì àìrídì àfa àtiwá náà káwá dìfẹ́ǹdì àìrídì àfa ẹni ó ti yé irú ẹ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé Ànábì Muhammad ẹjọ́ tí Abdullahi ibn Ubay ibn Salul torí gbogbo ẹ̀ náà ẹ̀rí la máa fi mú nǹkan wá torí wọn ni ẹ fi mùdírù lẹ̀ gbèjà ara rẹ̀ ìjẹ́ tó bá já sí pé ìwọ lọ wà nípò ẹni náà tí wọ́n náà sì lọ́mọ kéwú kẹ́nìkan máa bú ìwọ kọ́mọ kéwú rẹ̀ ó sì dákẹ́ òní sípè lọ́mọ kéwú ọ̀hún ọgbọ́ bàbá wa kan bẹ́ ńlẹ̀ yìí kí n tó lọ bí tànà bàbá wa kan bẹ́ ńlẹ̀ ọ̀rọ̀ bàbá náà ń bẹ láyé kéku ó ti bá wọn bàbá wa Mezuna bàbá wa Sheikh Yahaya Mezuna mo gbọ́ lẹ́nu Alfa Sise tí bàbá wọn kú ní àìpẹ́ yìí kọ́lọ́n bá fẹ́rẹ́jì bàbá wa náà Alfa wa Sise Gbodofo àwọn náà sọ ọ̀rọ̀ náà wípé bàbá Mezuna wọ́n ní jọ́ kan wọ́n ń bẹ pẹ̀lú àwọn àfa wọn wọ́n tẹ̀lé àfa wọn lóde lójú agbo náà lẹ́nìkan ti bẹ̀rẹ̀ sí àtàkì àfa àwọn tó ń tọ̀ ń lálé àfa àwọn tí ń bú àfa àwọn bàbá náà sì ń bẹ lọ́dọ̀ ńgbà náà wọ́n ń bẹ lọ́mọkí wúnjọ́ náà ẹni tí wọ́n ń bú àfa àwọn yìí dédé ẹgbẹ́ àfa àwọn ni Hamasa tó ti mú wọn Hamasa pé àfa mi ló ń bú yìí tara yẹn ó mú bàbá yẹn dìde wọ́n gbá ẹni òun létí dàrẹ́ ti bẹ́ẹ̀ pa níbi programu náà àfa mi lọ ń sọ̀rọ̀ sí báyìí lójú mi kò sí ọmọ kéwú tí wọ́n bu àfa rẹ̀ ọlá pé kò ṣẹlẹ̀ sọ́dọ̀ tiẹ̀ ní ọ̀jẹ́ kọ́ understand nǹkan tá à ń sọ yẹn èyí ń jẹ́ kan Ànábì Muhammad ńgbà tán bẹ lójú ogun kí mo ní hadha bayanu linnas ńgbà tán Ànábì ń bẹ lójú ogun tí muhajiri àti ansọ́rù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní àtàkì ara wọn tí wọ́n ń jà tí muhajiri ń pe àwọn muhajiri ẹgbẹ́ rẹ̀ ansọ́rù náà ń pa àwọn ansọ́rù ẹgbẹ́ Abdullahi ibn Ubay ibn Salul ni wọ́n ń sọ wípé wallahi la in raja'na ila al-Madina la yukhrijanna al-a'azzu min al-adhall ni wọ́n ń sọ fún ansọ́rù ara Madina ẹgbẹ́ wípé fi wọ́n lẹ̀ tá a bá ti padà sí Madina a lè gbogbo àwọn àtọ̀húnrìn wá a lè wọn yọkà àwọn ọmọ ń lù nìkan àwọn àtọ̀húnrìn wá tún ọmọ wọn ara wọn ẹ wá bá wa ń lu ẹ̀tún máa wá fọwọ́ lálẹ̀ mọ́ wa fún wa níyà yìí ṣẹ́ẹ̀sì máa pa ànábì náà àtọ̀húnrìn wá lòun náà ànábì ní dọ́gbọ́n lẹ́kọ̀ọ́ mà Umaru ti gbọ́ ọ̀rọ̀ òun yé ojú ànábì change Umaru ti gbọ́ yé Umaru wá ń bẹ ànábì pé da'ani adrib unuka hadha al-munafiq ìwà ànábì fi mí lẹ̀ Umaru yọ ìdá pé wọ́n bẹ orí Abdullahi ibn Ubay ibn Salul torí pé ó lẹ òkú ọ̀rọ̀ mọ́ ànábì ní da'awu ànábì ní filẹ̀ má bẹ̀rí rẹ̀ la yatakallamu an-nas anna Muhammadan yaqtulu adhabahu àwọn yọkà máa wá sọ pé ànábì ń pa àwọn sàábì rẹ̀ ni ó ti ànábì ní filẹ̀
làwùlá pé ànábì ní kó fílẹ̀ Sayyidina Umar ó bẹ orí Abdullahi ibn Ubay ibn Salul tá ànábì ó bá sọ̀rọ̀ látara ìtara ká máa wí pé kò sí ẹni yòówù láyé àwọn ṣe kódà kó kú lọ́dọ̀ àwọn àfa wà láàfà ń ṣe lọ́dọ̀ àwọn olóṣèlú bẹ́ẹ̀ lómi bá bẹ̀rẹ̀ sí bú kẹ́ni kó dìde kó bú gọ́fúnà yìí nísìn kó bú gọ́fúnà yìí ó rí àwọn tí wọ́n jáde tì ọ́ wọ́n fan pọ̀rípọ̀ gbogbo nǹkan ni wọ́n fan tí wọ́n dìfẹ́ǹdì ẹ̀ torí pé ibẹ̀ ni Ọlọ́run fi ìjẹ tí wọ́n sí àti pín wọn sí so bẹ́ẹ̀ níbi tọ́lọ́run fi pín tiwa sí ọ̀dọ̀ bàbá Sheikh Adam ni so bàbá Alágége tòní tí ń bẹ́ẹ̀ yí àfa wa ni ẹnìkan ò ní bú Sheikh Adam kó bàbá Alágége tòní kínú tiwa ó dùn a ní lálàáfíà ní gbádùn so òun ní ń fa yìí máa fọ èsì tí ó bá sẹ́nì kankan tó àtàkì bàbá Alágége ta la fẹ́ bájà tàbí kálukú bá dúó lórí ọwọ́ rẹ̀ tí kò wá ń bá lọ a máa lo tààyùsù sílmí àláfíà ó sì wà tí ò ní sí wàhálà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wá sọ̀rọ̀ nítorí ń fẹ́ sọ̀rọ̀ yìí nù lẹ́nu àwọn program bíi mẹ́ta kan tí mò ń rí èyí rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa lẹ ọ̀rọ̀ mọ́ wa ẹlòmíì ò lè wá tán yẹnyẹn láti lẹ̀ tán yẹnyẹn yọkàn máa pẹ́ ó ti bá wọn ẹlòmíì sì ní ń tàṣà tààrà wàrà ẹlẹ ibùrà ń gọ sí abẹ́ abẹ́rẹ́ báyìí yọ gọ síbẹ̀ láti máa sọ oko ẹlòmíì wà lóhùn bá apá kìíní àti apá kejì wí àmọ́ tiwa gẹ́gẹ́ ní dàrẹ́ ti lọ àwa ní ọmọ náà ń kò bókò so èmi wọ́n wò pé ṣé àwọn èèyàn ọmọ tí wọ́n ń pè ní wàláwù ni tọ́ba lọ lè wo ọ̀kan tí wọ́n ń pè ní àlùwàlá ọmọ wípé ìníwàláwù fún àfa ẹni ìyẹn tó máa ní ládàbẹ̀ wájú Ọlọ́run tọ́ba ní loyalty ẹ ń bẹ fáwọn olórin bẹ́ẹ̀ nìkan bú Saheed Òṣùpá ní sẹ́yẹ́rẹ́ àwọn olórin tí wọ́n jáde tán jẹ́ àwọn ọmọ Saheed Òṣùpá wọ́n á jáde tán sóńtọ̀ ọ̀hún bẹ́ẹ̀ nìkan bú Pasuma ní sẹ́yẹ́rẹ́ àwọn olórin tí wọ́n jáde tí wọ́n tán fún tí wọ́n máa fọ èsì títọ̀ wọ́n sì dákẹ́ tí wọ́n máa wò wọ́n so bí tí ṣẹlẹ̀ ń gbogbo ayé nu náà àwọn bàbá Àgbàrìgìdòmà Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa ṣàlékún kẹ́ wọn wọ́n ní àwọn ọmọ kéwú tí wọ́n pọ̀ tí wọ́n sì yanjú káàkiri gbogbo ayé tí wọ́n sì jiná tí wọ́n sì yanjú níbi mímọ̀ níbi ìsọ̀rọ̀ àti bí gbogbo nǹkan wọ́n wá ní àwọn lizan tó yẹ pé ahọ́n ni wọ́n àwọn lizanu bàbá Àgbàrìgìdòmà ń retí ọjọ́ tẹ́nìkan ọ̀nànú mú bàbá Àgbàrìgìdòmà tí wọ́n wá jáde tí wọ́n fa oúntọ̀ ń ya pẹ̀lú ọ̀rọ̀ tọrọ ti wà nù wọn kalẹ̀ wọn retí pé ẹnìkan sá máa dé tó àfa wa bàbá Àgbàlagbàjì wọn ní àwọn ọmọ kéwú tọ́pọ̀ tí wọ́n jáwọ́ ńlá wà ní tí wọ́n sì yanjú káàkiri gbogbo ayé wọ́n sì ní àwọn lizanu tọ́pọ̀ àwọn àwùjọ pé kẹ́nìkan ọ̀nànú mú bàbá Àgbàlagbàjì tàná àbí bàbá Àgbàlagbàjì tòní lórí mídíà kẹ́nìkan kọ́kàn kọ́ jẹun yóò tán kó sùn kọ́ wá sí sùnsùn kọ́ wá lọ lè kọlu bẹ́ẹ̀ ni ẹ máa rí àwọn alzun ọgbọ́ tí wọ́n máa jáde láti àtàkì wọ́n fa oúntọ̀ wọn ya pẹ̀lú ọ̀rọ̀ torí hamasa àwọn alfa àwọn àti wàláwù tí wọ́n ní sáwọn àfa àwọn bọ́ba wa rí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ni tírú rẹ̀ ṣẹlẹ̀ tọ́ba rí bẹ́ẹ̀ ń yà yín tírú rẹ̀ ṣẹlẹ̀ títí wá bá wá ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí lónìí bá a bá wá ń ṣe bẹ́ẹ̀ kí ni èébú tẹ́nìkan ó bu wa wípé wàhálà wa pọ̀. Odìjọ́ tó bá kan kó wá náà ká tó mà pé àṣẹ lóòótọ́ ni kó wá ní wàhálà pẹ̀lú àfa rẹ̀ àbí kò ní wàhálà pẹ̀lú wọn. Ṣé lágbájá bá ṣe lọ́jẹ́ntù ṣé lóòótọ́ lọ́jẹ́ntù nígbà àwọn ìkọlù àfa rẹ̀ nígbà àwọn kọlù àfa rẹ̀ tán látó mà pé àbọ̀yọ́ jẹ́ntù lóòótọ́ àbí ọ̀jẹ́ntù. Àmọ́ kí irú nǹkan báwọn kan àwa báyìí ná káwárẹ́ nìkan kọ́ máa wá pín gbà náà wípé àwọn ajákùnmọ̀ wàhálà wọn pọ̀ àwọn náà wọ́n ń da gbogbo ẹ̀rú á pè é ọkọ̀ gbọ́dọ̀ tí sọ̀rọ̀ ó dijọ́ tírú ẹ bá kan ìkí àti ẹ̀ tọ́ba wa dákẹ́ tí òwú nǹkan kan tí wọ́n ń fa
àfa rẹ̀ ya àtàlífà àfa rẹ̀ tí wọ́n bá ń fa àwọn ya báwọn tó bá wá dákẹ́ gbàgbọ́n látọ̀ wá mọ̀ kí abájọ tí ń fi ń dá wa náà lákẹ́ pé á dákẹ́ làwọn èèyàn wà wò pé sọ́mọ kéwúrí ni àbí ọmọ kéwúbú ọgbọ́ èyí ń ni ìmọ̀ dá wa lákẹ́ pé ìmọ̀ blame wa so ńgbà wá di wípé kí ló fà tá a fi dákẹ́ wọ́n ti jákèmẹ́lì òun ni wípé ìgbà tí wàhálà wa pọ̀ táwọn yẹn wá ń wípé bọ́n kaba ń ṣẹlẹ̀ wọn ní jákèmẹ́lì ọ̀dà alẹ́ bí tọ́wọ́n wá ní jákèmẹ́lì ọ̀dà alẹ́ ńgbà tí wàá di pé èèyàn ti deliri àṣẹ bo àtẹ̀yí tọ́kàn wa àtẹ̀yí tí ó kàn wa wọn ó ṣe ìsinádùú ẹ̀ sí ọ̀dọ̀ wa kíní yẹn wá mú yàn tá a sì mọ̀ wípé mùnáfìkì ti pọ̀ jù kọ́dà ń bẹ nínú ara wa náà ọmọ mọ́ríkà tó yẹ pé mùnáfìkì ni so ọ̀tọ̀ lójú tí ó máa fi bá wa ṣe ọ̀tọ̀ ni tí ó máa sọ tá a bá kú mbẹ̀ tán so ńgbà tí wàá rí báàní ó fi wá di pé bẹ́nìkan bá wá di pé ẹnìkan bá jáde tó bú bàbá Lágége àbúbú Sheikh Adam àbọ̀ àtàkì wọn àti wá fèsì ìfẹ́ nìyẹn wọ́n wá jẹ́ nira fún wa gẹ́gẹ́ bí ìsọlẹ́nu àti tí wọ́n ń dìrù wá kó lè yí tí èsè tiwa wọ́n tún wá ní tiyín ni wọ́n gbọ́ wọn ò ní gbọ́ tó ń tọ̀hún àwọn èèyàn tó wá ń dìde sí kinní òun sí i a sì rẹ́ nìkan dìde lórí irú nǹkan òun káwọ̀ dákẹ́ ká máa ní alhamdulillah nígbà alágbèjà ti sọ̀rọ̀ ikú òsì tó kù tá a sọ mọ́ ààrẹ nìkan kan sọ̀rọ̀ ó ti yé so kọ́ wa ló sì ní ọmọ kéwú tó yẹ pé tí wọ́n bá àtáàkì rẹ̀ fún rẹ̀ ní ó pe ọmọ kéwú fúnra rẹ̀ pé fèsì fún lágbájá bàbá Lágége wa rabbil Kaaba wa la'natullahi alal kadhibin ẹni tí bàbá Lágége bá sọ fún rí wípé fèsì rí kó ń tọ̀ wọ́n jáde sórí mídíà ọgbọ́ waliyahlifu billah kó sì fọ́lọ́n búra bàbá Lágége ọ̀sọ́ orí láyé rí wípé bá ń fèsì fún lágbájá tó bú mi bàbá òkè sọ àwọn ọmọ kéwú ni wọ́n máa wò pé eléyìí kò ní dáa ká máa wò wọ́n láti pé kí wọ́n máa wọ́ bàbá wa lọ. Naam ẹni tí ó bá wá ní nǹkan míì tí ó sọ yọ̀rọ̀ jákèmẹ́lì lọ bí nǹkan kan bá ti dé àwa ti dà á síbi wípé bẹ́ẹ̀ bá bú àfa wa yóò bá wa nú jẹ́ lóòótọ́ àmọ́ àgbébànújẹ́ ní mara ẹ̀jẹ̀ á máa yin àfa wa ká sì máa sọ dáadáa tọ́lọ̀ ń ṣe fún wa tóun bá ti ń bú àfa wa àwọn sì máa yin àfa wa á sì máa sọ dáadáa tọ́lọ̀ ń ṣe fún wa tó rà ti máa wípé níbi ká dá èsì padà ó ti yé báwọn tiwa ni wọ́n mọ̀ rí gbọ́n wa ni wọ́n padà di gbogbo ẹ̀ lélẹ́rí a wà lo túkíà takhafu minhum tuqat òun la wà lò ń bẹ̀ ni nínú kọ́ ìdà kan tí ń bẹ lọ́dọ̀ àwọn ṣíà ara tí mo sọ pé èèyàn lè hinu kọ́ ìdà túkíà ọ̀dọ̀ awìtẹ̀kíyà ó ti yé báwọn ọ̀dọ̀ àwọn ṣíà lọ́wà kọ́ ìdà kan ni pé tó bá débi kan tó bá rí pé ibi tó dé yìí àwọn irú àwọn èèyàn rẹ̀ ò sí ń bẹ̀ tó bẹ̀ gẹ́ ó ti yé báwọn anything tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ àmà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá Wasiru ti sọ́njẹta wípé àsìkò tá a wà yí àsìkò ká dákẹ́ ni ká má sọ̀rọ̀ mọ́ kí bàbá Wasiru ó tó sọ là wá ti rí i pé kò sí ní tó kù kọ́ ẹ ká dákẹ́ ká má sọ̀rọ̀ mọ́ ká má wòran ká sì máa ròyìn ọlátọ́lọ̀ ṣe fún Sheikh Adam àti tọ́lọ̀ sí fún bàbá tó nínà ká máa ròyìn ẹ̀ a sì tún wá ròyìn ọlátọ́lọ̀ ṣe fún Sheikh Adam àbúyàn máa bẹ́ẹ̀ bú mọ́ èèyàn bú wa bàbá wa àtún fèsì mọ́ a tún wá ròyìn ọlátọ́lọ̀ ṣe fún Sheikh Adam tó ṣe fún bàbá Lágége tòní èyí wọn ó tún wá di ìbínú àbí ìjà èyí wọn àbòsí tó lágbà nìyí o ti èyí wọn dúró báwọn so ẹni tí ó bá mọ nǹkan tí ó wí máa jurú ọ̀rọ̀ yìí lọ wípé àwọn fẹ́ máa ẹ̀yìn bu apá kìíní bu apá kejì tóun fi ń lẹ́kọ̀ọ́ máa wá tán bá pè ọ níwáàsí tó bá dòde ẹnu àyà tọ́lọ̀ ń fún ọ lò ó kò ṣe wáàsí fáwọn èèyàn pọ̀dẹ̀ kú mẹ́ so lórí eléyìí ó ti yé báwọn clarification ni. má sì retí èsì látẹnu wọn. sọ́dọ̀ rẹ̀ yóò fèsì rárá kò sí èsì kankan bọ́ sọ̀rọ̀ ọba bú mi ọba ṣe gbogbo ẹ̀ kò sí èsì kankan tó mo fẹ́ fẹ́ ní kankan. nta fẹ́ rán pọ̀ ọ̀rọ̀ mímọ̀ fẹ́ òun la fẹ́ rán so nídìí àti fún anybody ní èsì kankan mọ́ ọkàn jó dátà rẹ̀ ná ọkàn so dátà ná lásán ó jókòó látàárọ̀ wà problem ẹ̀ nìyẹn ọba àbẹ́ẹ̀bú látàárọ̀ títí dìlẹ́sù ní jáde láti fún ọ lésì.